ètò àdúrà ọjọ́ kẹjọ fún àwọn ilẹ̀ àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn àti sẹ́ríkì mùsùlùmí àkọ́kọ́ ti ìta ògbìn nílùú Ìjẹ̀bú-Òde ìyẹn Alhaji Surv Ganiu Olatunde Oduwole ni ó ti di ohun tó wáyé pẹ̀lú ìpèpè fún àwọn mùsùlùmí òdodo láti máa rántí àlẹ̀já náà kí wọ́n sì sin Ọlọ́run ọba láàtọkàntara nígbà tí wọ́n bá sì ń ṣẹ̀mí lókè ìpẹ́. Akọ̀ròyìn wa Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá náà pẹ̀lú àwọn tí wọ́n jọ wà níbẹ̀ sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Nínú wáàsí tí wọ́n ṣe ní ọjọ́ mẹ́jọ àdúrà olóògbé Alhaji Oduwole níbẹ̀ ni Ustaz Tajudeen Owódùní tí í ṣe ìmáàmù mọ́ṣáláṣí Ògo-Olúwa Ìgbẹ̀bà ni ó ti rọ àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti máa rántí Ọlọ́run léyìí tó sì jẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo ohun tí wọ́n bá ṣe ni wọ́n jẹ́jọ́ rẹ̀ níwájú Ọlọ́run níbi tí ó ti ń rọ̀ wọ́n láti máa sin Ọlọ́run tọkàntọkàn. Ustaz Owódùní wá ké sí àwọn mọ̀lẹ́bí olóògbé yìí pàápàá jùlọ àwọn ọmọ láti dákun-dábọ̀ máa tọpasẹ̀ rere tí olóògbé yìí fi sílẹ̀ kí wọ́n sì ṣera wọn lọ́kan. Nǹkan tí a sọ̀rọ̀ lé lórí ni pé ká rántí pé Ọlọ́run ṣe dáadáa fún wa káwa náà dẹ̀ ṣe dáadáa yẹn padà fún àwọn èèyàn tá a wà pẹ̀lú wọn láti ọ̀dọ̀ ẹbí wa aládùúgbò ará ọ̀rẹ́ àti gbogbo àwọn èèyàn tó kù ká ṣe dáadáa sí wọn. Lára àwọn mọ̀lẹ́bí tó wà níbẹ̀ náà sọ̀rọ̀ nípa ìgbésí ayé olóògbé àwọn ilẹ̀ àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ sẹ́ríkì mùsùlùmí àkọ́kọ́ níta ògbìn Ìjẹ̀bú-Òde léyìí tí wọ́n sọ wípé wọn ò ní gbàgbé rẹ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá rọ̀jò àdúrà fáwọn mọ̀lẹ́bí pàápàá jùlọ fún oore tí Ọlọ́run ṣe fún mọ̀lẹ́bí wọn ní ìgbésí ayé olóògbé náà. Olóògbé Alhaji Ganiu Olatunde Oduwole ní ẹni tó dolóògbé ní ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ni ó fi ọmọ ọmọ àtàwọn ọmọ sílẹ̀ sáyé lọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.